Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olusegun Ladegbuwa. Ìwé Jòhánù orí 4 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 19 títí fún 49. Ọ̀pọ̀ àwọn ará Samaria láti ìlú náà wá gbàgbọ́. Tó dá ọ̀rọ̀ obìnrin náà lè jẹ́rìí fọ Jésù sọ dédé run lóhun ti ṣe róhun. Tó dá náà dé àwọn ará Samaria dẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ kan ibẹ̀ ọ̀fọ̀ oródo tọmọ tí Jésù ìródo tiwọn níjọ́ méjì. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lè dẹ́ gba Jésù gbọ́. Tó dá ọ̀rọ̀ rẹ̀ kan ìwé rí obìnrin náà ọ̀fọ̀ èèṣì tó dá ọ̀rọ̀ ró dẹ̀wì láàṣẹ gbàgbọ́ èèṣì fọ abati kara ẹni àti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ abadẹ́rì sọfọ nóòtọ́ òun rí Kristi náà olùgbàlà aráyé. Lẹ́yìn ọjọ́ méjì kí Jésù ìtìbẹ́kọ̀ ó lọ sí Galili. Tó dáfọ́ Jésù tìka rẹ̀ ó ti jẹ́rìí ọ̀fọ̀ wòlíì nọ́la ní ilẹ̀ ohun tìka rẹ̀. Tó dá náà dóhùn dẹ́fù Galili. Àwọn ará Galili wọ́n gbà. Tó dá ọ̀fọ̀ wọn ti dídé rúnrún ṣe ní Jerusalem. Náà dé rán sí àjọ wọn jù nítorí àwọn ti kara wọn nú àjọ náà pẹ̀lú. Báàrí Jésù dẹ̀tù wá ìka náà ti Galili ní bírùn ti gbé sọ omi di ọtí ẹlẹ́rìndòdò. Ọkùnrin ọlọ́lá kan wà ọ́nẹ́rí òjòjò ń ṣe ọmọ rẹ̀ ní Kapanọ́mù. Náà dé òǹdẹ gbọ̀fọ̀ Jésù ti Jùdíà wá sí Galili. Ó tọ́ Jésù wá ó máa rọ̀ ọ̀fọ̀ ó lè sọ̀kalẹ̀ wá láti wú ọmọ òun sàn. Tó dá ọ̀fọ̀ ó ṣe kọ́mọ́ náà ta tẹ́rù lípa. Káàdé náà rí Jésù dẹ́gbẹ̀ wọn bọ̀. Ṣé ìṣíwọ́ ẹ̀mẹ̀ bá rí àmì àtúnṣe yanu? Ẹ̀mẹ́ ní gbàgbọ́ náà láé. Ọkùnrin ọlọ́lá yìí da Jésù nù wọn bọ̀. Olódùmarè jọ̀wọ́ sọ̀kalẹ̀ wá. Ọmọ mi má ba ta tẹ́rù lípa. Bí Jésù ìwé wọn bọ̀. Máa lọ ń lọ rẹ. Ọmọ rẹ̀ ti yè. Ọkùnrin náà gbá ọ̀rọ̀ rí Jésù ìwé wọn gbọ́. Kò ìṣẹ́sẹ̀ rẹ̀. Bóńdẹ́ ti ń lọ. Káwọn ọmọdọ̀ rẹ̀ ìpàdé rẹ̀. Wọ́n ìwé wọn bọ̀. Ọmọ rẹ̀ má ti yè. Náà dé náà rùn dẹ́bi rọ̀ wákàtí. Wọ́n gbà wòsàn. Kọ́n dẹ́ ìdáná wọn bọ̀. Lánàá máa rẹ̀ ní wákàtí keje. Rí ó ba náà dẹ́ yìnú. Náà dé náà rí bara ọmọ náà dẹ́ mú ọ bọ̀. Ní wákàtí náà gẹ̀lẹ́. Bí Jésù ìwé òun fọ ọmọ òun ti yè òun ti kára rẹ̀ òun gbàgbọ́ àti dédé ọmọ ará olè rẹ̀ ìwé dẹ́rí iṣẹ́ àmì èkejì bí Jésù ṣe náà dérò ti Jùdíà jàlẹ́bà sí Galili. Olódùmarè kò bù sí gbígbọ́ àti kíká ọ̀rọ̀ rẹ̀. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olusegun Ladegbuwa.